ọ̀dọ̀wọ́ Olódùmarè Ọlọ́run ó gbéràn lọ́wọ́ Olódùmarè yóò gbérànwọ́ rẹ̀ yóò gbé dìde fún wa ẹ káalẹ́ lálẹ́ òní ẹ káàárọ̀ ẹ dẹ̀ káàsán ẹ kú ìrọ̀lẹ́ ẹ kú ìyálẹ̀ta okay now a ti sọ fún wípé iléeṣẹ́ ìkànnì Jugba Master Channel oríṣiríṣi ètò ló wà ńbẹ̀ o àwọn èyí tó bá ń lọ nígboro tó bá jẹ́ pé ó yẹ ká ganu sí àgànù sí ṣùgbọ́n èyí tí ò bá yẹ ká ganu sí àmú ètò àwọn ọlọ́gbọ́n ètò àmú wa fún takọtabo wa láti fi kẹ́kọ̀ọ́ òótọ́ tó korò bitter truth yóò mọ̀ jáde lórí ìkànnì yìí ẹ mọ̀ gbọ́ àwọn ètò tó jẹ́ wípé kò dìgbà tá a bá ń sọ pé àwọn ọba kan o ìjọba kan o ìgbà kan o ètò tó jẹ́ wípé ẹ bá ń bẹ̀ lọ́jọ́ alẹ́ ó lè mọ́jú èèyàn 2 sí 3 lọ tí ó wù lásìkò yìí ṣùgbọ́n àwọn ọmọ bá ń bẹ̀ torí a gbọ́dọ̀ fi ṣe ẹ̀kọ́ kọ́ channels la pé a sì láwọn ètò yàtọ̀ sí tó ń ṣẹlẹ̀ nígboro ètò bitter truth òótọ́ tó korò lẹ́ ń gbọ́ ní èní lásìkò tá a wà yìí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé ẹ já sáré lọ síbi ètò talẹ́ òní Ṣéun Agbọ́lá lórúkọ tèmi láàárọ̀ ọjọ́ wa nígbà tá à ń fẹ́yàwó ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ ló máa ń ṣẹlẹ̀ láàrin àwa àti àwọn ìyàwó wa tàbí láàrin àwa àtọkọ wa èyí tó pọ̀ jù ni wípé èyí tí ó ṣẹlẹ̀ tí ọkọ hù síyàwó ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló máa ń gbàgbé tíyàwó ẹ̀ ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọn kì í gbàgbé torí ẹ̀mí ìdáríjì yẹn ẹ má bínú ẹ̀yin ìyá wa o bitter truth la pé òótọ́ tó korò ni àwọn nǹkan tá a bá dẹ̀ rí tó ṣẹlẹ̀ láàmú mú wá lábala yìí ẹ gbọ́ mi dáadáa o bitter truth tá à ń sọ yìí láàárọ̀ ọjọ́ wa bàbá kan wà retired navy officer ni bàbá yìí ló wá bá ìyàwó ọ̀kan nínú àwọn tenant tí wọ́n jábúrò tiwa ìyàwó ọ̀kan nínú àwọn tí wọ́n kọ́lé tì lẹ́gbẹ̀ẹ́ kì í ṣe tenant neighbor ni wọ́n nínú àwọn tó jábúrò tiwa nígbà tí bàbá yìí dé ó ti tó bí ẹ̀mí lókàn tó ti máa ń wáyé bẹ́ẹ̀ ìyá alágbájá bàbá yìí ti lé ní 70 years màmá náà ti dàgbà wọ́n kọ́lé àwọn méjèèjì kọ́lé ilé tán kọ́ ṣọ́ọ̀bù 2 ló wà níwájú ìta tí ìyá yìí ń lò ìyá yìí náà dàgbà díẹ̀ bàbá wa bá yàwó àbúrò tiwa yẹn pé jọ̀ọ́ ìyá alágbájá wá bá mi bá yàwó mi o ebi ń pa mí kò tí ì fún mi lóúnjẹ àárọ̀ níbo ni mo fẹ́ máa gbá bọ́ọ̀lù ìyá tá à ń sọ yìí wà nílé o òun ti jẹun o kí wàá ló ṣẹlẹ̀ ìyàwó àbúrò wa lọ bá bàbá ó tẹ̀lé bàbá dé ọ̀dọ̀ ìyá ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ mọ́mì dádì ló wá bá mi ẹ̀yin náà wá aago màmá grandma kí ló ṣẹlẹ̀ àwọn tá à ń sọ ìyá méjèèjì ti dàgbà o wọ́n làwọn ò tí ì jẹun àárọ̀ ẹ̀yin náà wá aago 12 ti kọjá ẹ bá jẹ́ kó mọ ọ̀dọ̀ kó gbóúnjẹ fún wọn ṣé wá ráwọn bàbá àti ìyá tá à ń sọ yìí àmọ́ wọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n wà nílùú òyìnbó bàbá bá pe ìyàwó àbúrò wa jókòó ìyá alágbájá jókòó bàbá náà wà ń bẹ̀ o sórí bàbá tó ń wò yìí ìkà ni ebi ò tí ì pa grandma kí ló dé ṣó mọ̀ pé ológun ni nígbà tá a wà ń kékeré ṣe ni mọ́ kóríṣiríṣi obìnrin tóun bá sì sọ̀rọ̀ ìmọ̀ halẹ̀ mọ́ ni nígbà tí ẹ transfer rẹ̀ lọ Calabar ọ̀fẹ́ yẹ̀ kan bẹ̀ òbí mọ̀ fún ìgbà tí ẹ transfer ẹ̀ lọ Kaduna ọ̀fẹ́ yẹ̀ kan bẹ̀ òbí mọ̀ fún àtìgbà yẹn ló ti ní lẹ́mìí wípé òun ó sì padà fìyà jẹ tán bá dàgbà ṣùgbọ́n lọ́run tó ti wá jẹ́ káàjọ dàgbà pọ̀ báyìí ìyá rẹ̀ ló ń jẹun bàbá wà ń bẹ́ẹ̀ kò lè sọ̀rọ̀ ìyá tó tẹ̀síwájú onítòun bá sọ̀rọ̀ báyìí ìgbájú ìgbámú ni báràkì làwọn ń gbé ńgbà náà
onígbọ̀ wá dàgbà yìí ṣé ẹni tí ò tọ́jú àwọn tó yẹ kó òṣì ló ń ṣe kiri ńgbà tó sì wà nínú pé eegun ẹ̀ le. Ẹ sọ fún kọ́ lọ́mọ gbóúnjẹ lọ́dọ̀ àwọn tó bímọ fún àtàwọn tí wọ́n jọ ń ṣe wọléwọ̀dé ńgbà náà tó fi pa àwọn tì sí báràkì. Bẹ́ẹ̀ bàbá yìí sálárì tó ń gbà pẹ̀lú bó ṣe ti fẹ̀yìntì yẹn ni wọ́n fi oúnjẹ sílé. Ìyẹn la fi ń béèrè lọ́wọ́ wa wípé òótọ́ tó korò láàárọ̀ ọjọ́ wa kí la ṣe nínú ìgbéyàwó wa. Kí ló dé tíyàwó lẹ́mí ìdáríjì? Ṣé n tó yẹ kó ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀ yìí? Ṣé bá a bá wá ṣẹra wa àlè dáríjìra wa ni? Ó pọ̀ ńlẹ̀ bìbà níbi tẹ́ ti máa pàdé èmi lábala láàárọ̀ ọjọ́ wa òótọ́ tó korò. Àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàmú mú wá o, kì í ṣe gbàgbós nìkan o. Lábala yìí ọ̀kan tún wà tí mò ń mú bọ̀. Ọ̀rọ̀ ọmọbìnrin kan ni tí bàbá rẹ̀ kú. Kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn? Mo kí yín lé ẹkú ìgbádùn o. Ẹjẹ́ àfẹlẹ́ yìí kẹ́kọ̀ọ́ gbogbo àwa lọ́kọ-láya gbogbo apáta. Èmi ò ní sọ ohun tó yẹ kó jẹ́ èsì ń bí tàbí ìparí ẹ̀, ṣùgbọ́n mo kàn fẹ́ rọ̀ wá wípé bá a bá ṣera wa ẹjẹ́ á máa dáríjìra wa. Mo sì tún fẹ́ rọ̀ wá wípé ìwà tá a bá hù ńgbà tá a wà ń Ṣàngó Òde ẹjẹ́ á máa kíyèsí o, torí ìkéde torí ọjọ́ alẹ́ ni. Ẹ̀lẹ́ ẹ̀kú ìgbádùn. Ṣeun Agbọ́lá lórúkọ tèmi o. Jùgbà Master Channels náà lẹ ti ń gbọ́ wá tẹ́ẹ̀sì tí ń wò wá.